arákùnrin kan ni wọ́n fi ọ̀rọ̀ kan lò pé kí ni káwọn ṣe sọ̀rọ̀ yìí pé ṣé káwọn gbéṣẹ́ fún ẹni yẹn káwọn má gbéṣẹ́ fún un. Wọ́n ní àwọn fẹ́ ṣe iṣẹ́ kan ní ibi ilé àwọn. Wọ́n náà ti wá gbé ẹni yìí ilé táwọn ń gbé ọ̀tọ̀ ilé táwọn ti fẹ́ ṣiṣẹ́ yẹn ọ̀tọ̀. Ẹni yẹn wá àwọn wá fi hàn pé irú nǹkan báyìí láwọn fẹ́ ṣe síbi ilé tí àwọn mú un lọ pé exactly bí ilé yẹn náà ṣe lélẹ̀ nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe síbẹ̀ lélẹ̀ èló lẹ máa gbà. Wọ́n lè wá sọ pé iye báyìí lòun fẹ́ gbà. Wọ́n náà wá ní pé ṣé kò gba iye báyìí. Ó wá ní rárá iye tóun fẹ́ gbà nìyẹn. Wọ́n náà wá ní pé òkè kó gba iye báyìí. Ó ní rárá iye tóun fẹ́ gbà nìyẹn pé tí wọn bá lè san iye yẹn kan fi sílẹ̀. Wọ́n náà wọ́n pé àkílò ṣẹlẹ̀ wọ́n ló bá jẹ́ lọ. Ẹni tó mú wọn fáwọn sọ pé kò ṣe mọ́ ní àwọn sọ pé ó ní iye báyìí láwọn fẹ́ gbà o àwọn dẹ̀ ní kó gba iye báyìí ó ní òun ò lè gbà o àwọn dẹ̀ lọ jẹ́ lọ. Ó ní àwọn mélòó mi wà fáwọn àwọn tó wá fi sí ẹ̀ràn pé iṣẹ́ báyìí láwọn fẹ́ ṣe o pé èló ló fẹ́ gbà. Wọ́n ní iye táwọn ní pé kẹ́ni yẹn gbà gẹ́lẹ́ lẹ́ni yẹn dárúkọ. Àwọn tó wá bì tẹ̀ dáhùn pé okay ṣé ó máa gba iye báyìí. Olúwa ní káwọn mú wá. Wọ́n náà ṣàjọ sọ̀rọ̀ dúnàdúrà pé iye tó tún wá gbà lọ́wọ́ àwọn ó tún wá lẹ́sì sí ti ẹni tí àwọn kọ́ wá mú fáwọn iye táwọn náà fẹ́ fún ẹni yẹn. Okay nísìnyí kẹ́ni yẹn pé òun fẹ́ gba 10,000 káwọn ní okay ó dẹ̀ gba 9,000 kó wá ní 10,000 10,000 ẹ fílẹ̀. Wọ́n ní okay ìgbà tí àwọn pẹ̀lú mi wà fáwọn àwọn ní èló lẹ fẹ́ gbà ẹni wá sọ pé 9,000 ṣe mọ̀ pé iye táwọn fẹ́ fún ẹni tí bí nìyẹn tẹ̀tẹ̀lẹ̀ àwọn ní okay ṣé ẹ máa ṣe fáwọn ní 7,000. Wọ́n ní pé rárá ẹ mú ní ẹ̀san 8,000 naira kí n bá yín ṣe gbèdè máa ṣe dáadáa. Wọ́n náà sọ pé okay kò sí problem àwọn agbésẹ̀ yẹn fẹ́ nìyẹn. Ó ní létà rọrùn táwọn máa dé ibi iṣẹ́ yẹn jọ kìtìpọ̀ káwọn lọ wo iṣẹ́ yẹn wọ́n ní lè ṣe dáadáa bọ̀ táwọn máa débẹ̀ ẹni alákọ̀ọ́kọ́ táwọn kọ́kọ́ pè kọ́ bá àwọn wo iṣẹ́ òun làwọn bá ń bẹ̀ àwọn ní kí ló ṣẹlẹ̀ kí lè wá ṣe mí báyìí. Wọ́n sọ pé ẹnìkan ló gbéṣẹ́ fún òun tóun wá ṣe ẹnìkan gbéṣẹ́ fún yín tẹ́ wá ṣe. Wọ́n náà wá ní ebi iṣẹ́ tí mo gbé fún yín tẹ́lẹ̀ ẹ̀ ní ṣe bóun lélẹ́yìí. Okay o ẹ má bọ̀ ẹ stop iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ẹ má bọ̀ ń ṣe mọ́. Wọ́n ní ẹni tó rí àwọn agbésẹ́ fún ẹ̀gọ́ ó bá dé ìgbà tẹ́ni yẹn máa dé àwọn bá ní kí ló dé tó pé ẹjọ́ plan ni láti wá gbaṣẹ́ lọ́wọ́ òun. Ẹni yẹn sọ pé wọ́n náà àtẹ̀yàn òun ò mọ̀ wọn orí tẹ̀tẹ̀lẹ̀ o bóun sì gbaṣẹ́ lọ́wọ́ yín tán àwọn ọmọ tó máa ń ṣiṣẹ́ wọn àbí iṣẹ́ mi iṣẹ́ ilé ẹ̀jẹ̀ sọ pé ẹ fẹ́ expert sọ̀rọ̀ tí òun tẹ̀lé di expert kan káwọn ìjọba ṣiṣẹ́ yìí ibi táwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn sọ pé àdúgbò tó wà yẹn bàbá kan wà tó ń ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ yẹn táwọn mọ̀ òun wá ní bàbá wo ni ó wá ní pé òun máa send number ẹ̀ sí òun ló wá send ẹ̀ sóhun ó dẹ̀ fi chat yẹn òun lòun dẹ̀ pé ìgbà tó ń dẹ̀ pé òun mú wá sí ìbà yìí orí fóònù gẹ̀dẹ̀ àwọn jọ sọ̀rọ̀ àwọn jọ sọ price pé so ó bá wọn ṣe òun dẹ̀ fún un ní price wọ́n wá béèrè pé ẹjọ́ má bínú èló lẹ gbé iṣẹ́ ilé ẹ̀fọ́ nìyẹn èló lẹ ní báyìí ṣe ó ní torí kíní yẹn ó dàbí kíní méjì so ó wá ní pé iye báyìí ló fẹ́ gbà ni wọ́n máa gbà àbí iye tájọ sọ nìyẹn àwọn wá ṣèkì orí pé èyí ní ṣe owó ìṣèwá yà báyìí nù ok iye tí ń torí onímọ̀kọ́ pé o àwọn sọ ẹni yẹn pé iye báyìí ló takú sí iye báyìí làwọn náà máa fún ó lè sọ pé òun ò lè ṣe táwọn bá ti lè ṣe kóun filẹ̀ ní èrò ọkàn mi nígbà tí ìwà yẹn sọ̀rọ̀ yẹn mú ní bóyá àwọn family house ẹ̀ náà ni wọ́n ti padà àbí kí lẹ́yìn rò sí opinion yín wà important comment yín wà important gan mind you kò ń ṣe ẹni tó mú bọ̀bọ̀ yẹn wá ló padà mẹ́ni kejì wá fáwọn o kódà ẹni kejì yẹn kò mọ ẹni tó mú bọ̀bọ̀ yẹn wá fáwọn rárá tọ́jú tó mú bọ̀bọ̀ yẹn wá fáwọn ó sọ pé òun ò ní ẹlòmíì pé ẹnìkan tó ń mọ̀ nìyẹn tó ń ṣe kinní yẹn tó dẹ̀ tó gùd dáadáa so bọ̀bọ̀ ẹni tó mú bọ̀bọ̀ yẹn wá gangan kò ṣóun ló mú yẹn wá o ọ̀tọ̀ ẹni tó mú ẹnì kejì wá ká bá sọ pé òun ló lọ sọ fẹ́ nìyẹn pé yá ìwọ dínwó ń bẹ̀ o ìwọ ṣègbà kan o no o